Olubadan ti tú aṣiri ohun tó ń dá wàhálà sílẹ̀ láàrin ìlú Ibadan àti Ìwó. Olubadan ti ìlú Ibadan ọba Owólabí Ọlákùlẹ́yìn àtàwọn ìgbìmọ̀ olùjíròrò rẹ̀ ti sọ pé kì í ṣe ọ̀rọ̀ ilẹ̀ ló ń dá wàhálà ààlà sílẹ̀ láàrin ìlú Ìbàdàn àti ìlú Ìwó. Wọ́n ní tí ìjọba kò bá tètè gbé ìgbésẹ̀ lórí wàhálà náà kí wọ́n sì fi páńpẹ́ òfin gbé àwọn tó wà nídìí ẹ̀, ọ̀rọ̀ náà lè di yanpanyanrin ńlá. Níbi ìpàdé tó wáyé nílé Ọ̀tún Olúbàdàn ọba Rashidi Ládọjà, àwọn èèyàn náà sọ pé ọ̀rọ̀ ìwakùsà ló ń dá wàhálà sílẹ̀ láàrin ìlú méjèèjì. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò sọ bóyá ojúlówó làwọn awakùsà náà tàbí ayédèrú ni wọ́n, síbẹ̀ wọ́n ní tíjọba kò bá tanná ìwádìí wọn dé agbègbè ọ̀hún kò sí ìgbésẹ̀ tí wọ́n lè gbé tó lè nítumọ̀. Mi ò ṣetán láti figagbaga pẹ̀lú ọba kankan o. Alaafin Ọyọ. Aláàfin ìlú Ọ̀yọ́ ọba Hakeem Ọwádé ti sọ pé òun kò figagbaga pẹ̀lú Ọ̀ọ̀nì-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì tàbí orí adé kankan nílẹ̀ Yorùbá. Àtẹ̀jáde kan tí alákòóso ìròyìn ọba Ọwádé Bọ̀dé Dúrójayé fi síta ṣàlàyé pé irọ́ pátá ni fídíò kan tó ń lọ káàkiri orí ìkànnì ayélujára pé wàhálà èmi òjò ọ́ ìwọ òjò mi ti bẹ̀rẹ̀ láàrin òun àti Ọ̀ọ̀nì. Aláàfin ṣàlàyé pé àwọn mọ̀dàrú ni wọ́n wà nídìí àhesọ náà. Ó sì ké sí àwọn aráàlú láti má ṣe gba ìròyìn náà gbọ́ rárá. Ó ti di àṣẹ o, ẹ fi páńpẹ́ òfin gbé ẹnikẹni tó bá ṣe irun bíi Dada sórí. Gomina Bago fofin lelẹ. Gómìnà ìpínlẹ̀ Niger Umar Bago ti pàṣẹ pé kí àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí kó ẹnikẹ́ni tó bá ṣe irun bíi Dada, ìyẹn dreadlock, sórí nínú ìpínlẹ̀ náà. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí ni Gómìnà Bago fòfin de ìrìnkèrindò àwọn ọlọ́kadà àti oníkẹ̀kẹ́ napep. Ó ní wọn kò gbọ́dọ̀ ṣiṣẹ́ ju aago 6 àárọ̀ sí aago 6 ìrọ̀lẹ́ lọ. Ìgbésẹ̀ yìí kò sẹ́yìn wàhálà ìṣekúpani àti rògbòdìyàn tó fojoojúmọ́ ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ náà. Ó ní ẹnikẹ́ni tó bá ṣe irun bíi Dada sórí kò yàtọ̀ sí àwọn adàlúrú, nítorí náà kí àwọn ọlọ́pàá kó áńkọ̀pù sí wọn lọ́wọ́.